ní orúkọ Ọlọ́run Olódùmarè ọba ṣèyí tó ṣòro nínú ayé ẹni. Òun ni mo fi ń kí gbogbo wa káàbọ̀ sínú oṣù tuntun, èyí ń oṣù tó gbẹ̀yìn nínú ọdún 2021. Olódùmarè yóò sọ̀rọ̀ gbogbo wa dayọ̀ lóṣù yìí. Gbogbo tẹ́gbẹ́ wa ń tiraka tí wọ́n ń làágùn kó tó wọn lọ́wọ́. Olódùmarè yóò ṣe gbogbo rẹ̀ nírọ̀rùn fún wa o. Bí ọdún yìí ti ń parí lọ, ẹ̀mí wa ò ní bá ọdún parí. Èrò ọ̀nà kì í yálé alákàn mú mi. Ibi ò ní yà lọ́ọ̀dẹ nìkọ̀ọ̀kan wa o. Níbi tí wọ́n ti ń kọ́lé, àkàrà yóò máa kà wá mọ́ wọn. Níbi tí wọ́n ti ń lówó, àkàrà yóò máa kà wá mọ́ wọn. Níbi wọ́n ti ń gbóhun rere ṣe, àkàrà yóò máa kà wá mọ́ wọn. Oṣù yìí yóò tu gbogbo ẹni tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò mí lára o. Ilé eku kì í hún eku, ilé ẹja kì í hún ẹja. Ibi tútù òun là á hègbín, ibi gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ là á mẹ́ja. Ilé àti ọ̀nà kò ní gbóná mẹ́nì kọ̀ọ̀kan wa o. Ọmọ ọwọ́ wọn ní kì í kú lójú ọwọ́, ọmọ ẹsẹ̀ kì í kú lójú ẹsẹ̀. A kì í rí ìṣẹ́kù igún, yíyè lọmọ gbogbo wa yóò yè o. Òdídẹrẹ́ kì í kú sóko ìwájẹ. Àrìnbọ̀ kì í jagun ẹnu ó gbé sọ́hùn. A ó máa jáde nílé láyọ̀, ẹ ó sì máa padà láyọ̀ àti àlàáfíà ni o. Torí ajígini, arìngini, ọ̀gìnìgini nìrìn ẹkùn. Ó dífá fún Olúwo tí sawo Ọ̀rúnmìlà. Ó ní kílẹ̀ ó máa bù fún mi ọ̀wọ̀, òun lẹ̀ ó máa bù fún mi ọ̀wọ̀. Ọ̀wọ̀ kókó òun la fi ń wọgi, ọ̀wọ̀ òrìṣà òun la fi ń wọ àfín. Ọmọ aráyé yóò máa bọ̀wọ̀ fún gbogbo wa lóṣù yìí. Apá èkúté ilé kì í káwùsá, apá ọ̀tá ò ní ká wa táyà tọ́mọ o. Olúgbòdì lorúkọ àporí, pàtàkànlẹ̀ kan gbádi lorúkọ àpàmùjẹ. Ọ̀dẹ́gàn hórọ́rọ́ lorúkọ àpẹ̀yìn yàmí àjẹ́. Ọjọ́ súré títí ọjọ́ ò bọ́jọ́. Oṣù rìnà títí kò pàdé oṣù lójú ọ̀nà. Ó dífá fún gbogbo ẹyẹ oko lọ́jọ́ tí wọ́n láwọn ó sìkìtì padì. Oṣù ayé ẹ má sìkìtì pa èmi àti gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò mí, nítorí pé gbogbo ẹyẹ oko wọn kì í sìkìtì padì. Gbogbo ẹyẹ oko àjẹ́ ayé ẹ má sìkìtì pa gbogbo ẹni tó ń gbọ́ mi tó ń wò mí. Gbogbo ẹyẹ oko kì í sìkìtì padì. Gbogbo ẹyẹ oko ọkùnrin ló bá ń perí èmi àtẹ̀yìn níbi wàràwàrà kó máa bóṣù yìí lọ wàràwàrà. Obìnrin ló bá ń perí èmi àtẹ̀yìn níbi wàràwàrà kó máa bóṣù yìí lọ wàràwàrà. Torí ìgbà tí Ọ̀rúnmìlà kọ́kọ́ délé ayé, ọwọ́ rẹ̀ òun la bódù 16. Àwọn mẹ́ta ló kọ́kọ́ sọ máa wo rẹ̀. Ó kọ́ wọn ní dídá ọwọ́, wọ́n máa dá. Ó kọ́ wọn ní títì alẹ̀, wọ́n máa tẹ̀. Ó kọ́ wọn lọ́kàrà ara ẹbọ, wọ́n máa ha. Ìgbà tó kọ́ wọn níṣẹ́ tán, wọ́n bá sawo lọ sí gbèrí òkun ìlàjì ọ̀sà. Wọ́n rí sí lọ́hùn-ún, wọ́n rèrè jẹ pẹ̀lú. Wọ́n gbéra lọ́hùn-ún láti wá bẹ̀lé wò. Wọ́n wá rántí pé Ọ̀rúnmìlà ọ̀gá wọn yóò fẹ́ gba díẹ̀ lára ẹrù wọn. Wọ́n wá kó fájọ. Wọ́n safá fún Ọ̀rúnmìlà pé kó kú. Ọ̀rúnmìlà wòkè, ìyẹ́ ń gbọ̀n sí Ọ̀rúnmìlà lọ́tùn lósì. Ọ̀rúnmìlà wá fura sí pé àwọn ọmọ iṣẹ́ òun ló ń sà sí òun. Ọ̀rúnmìlà ní kò burú. Ọ̀rúnmìlà bá wọ́ odidi àdán. Ó wá igba ewé àkókò. Ó wá odidi atare kan mọ́. Ọ̀rúnmìlà náà sì fá sí àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ rẹ̀. Èyí tó dòòyó dòòyó. Èyí tó dọ̀gbẹ̀gbẹ̀ dọ̀gbẹ̀gbẹ̀. Òyò ń ké, ọ̀gbẹ̀gbẹ̀ ń gbin. Wọ́n wá tún kó ara wọn. Wọ́n kóra wọn wá sí ẹ̀yìnkùlé Ọ̀rúnmìlà. Wọ́n ní àwọn jọ ń lọ ọ̀run ni. Ọ̀rúnmìlà ní kò sí ní tó jọ. Ó ní kí igbe ewé àkókò kó kó gbogbo wọn kúrò lẹ́yìnkùlé òun. Ó ní torí pé kò kàn mí òun làdán ké. Ikú òkè mi Abíọ́dún Ọmọláwuyì àti gbogbo etí tó ń gbọ́ mi àtọjú tó ń wò mí pátápátá. Iṣẹ́ méjìlá kòkó ń ṣe. Kókó ire ilé ayé gbogbo wa wá fún wa. Kókó ibi tí wọ́n bá rán padà foníbi àtòfò àtàrùn kó máa gbénú ìgbẹ́wò wá kí towó tọmọ kó bá gbogbo wa gbé. Òòjọ́ lóró pín mú gbá. Òòjọ́ òun làṣẹ ẹ̀tọ́ múlẹ̀. Ọjọ́ olúgbòǹgàgà bó bá fojú kan lé ayé, ọjọ́ náà ní fojú kan òde ọ̀run. Ọjọ́ obìnrin bá fojú kan àlejò rẹ̀, ọjọ́ náà ní fún láṣọ. Gbogbo èrè tí mo wí lónìí kò ní ṣàìṣẹ́ bẹ́ẹ̀. Bálẹ́bálẹ́ gbogbo ẹyẹ ní forí balẹ̀ fún wìwí. Bí kòrìkò bá ké nígbó, tí bó ti jù agbọ̀n rìrì. Àwíṣẹ́ni ti fá, àfọ̀ṣẹ́ni tọ̀rúnmìlà. Àṣẹ àdá òun ló ń ṣe lótùfẹ̀. Àṣẹ ó kan ṣoṣo òun lòṣàlá ló fi kéku lóṣèlósùn. Èyí ẹ̀wí ayé bá wí òun lẹ̀ gbọ̀n òun gbà. Ọbàtálá kì í kọ́ òun ṣẹ́ṣẹ́ fún. Kòkòrò kéékèèké kì í kọ́ òun ayítalẹ̀. Èyí awílódò òun lodò gbọ́. Ẹ̀yà ha òun ní tìrèké. Lágbára lọ́wọ́ ọlọ́jọ́ òní. Lágbára lọ́wọ́ bàbá àtìyá mi. Gbogbo ère tí mo wí lónìí ó ti dàṣẹ o. Mo kí gbogbo wa kú àmójúbò oṣù tuntun o. Tó Abíọ́dún ni mò ń jẹ́ o, bàbá mi ló ń Jọláwuyì. Ẹ má gbàgbé o láti bá mi subscribe sí YouTube channel yìí ká lè máa gbádùn ara wa síwájú àti síwájú sí i. Ó tún dìgbà kan náà.